Àwọn gómìnà gúúsù Nàìjíríà ṣe ìpàdé lógùn wo kókó mẹ́fà tí wọ́n ń fẹ́. Ọjọ́rú Wednesday tí ń ṣe ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 2025 ó ní ìpàdé àwọn gómìnà ẹkùn gúúsù Nàìjíríà ó mà ló mà wáyé ní ilé gómìnà ìpínlẹ̀ Ogun ọmọọba Dàpọ̀ Abíọ́dún nílùú Ìpẹ́rù Rẹ́mọ. Ìpàdé ọ̀hún kò mà sẹ́yìn ìṣòro ààbò tó ń kojú Nàìjíríà lásìkò tá a wà yìí, pàápàá jùlọ ìjínigbé àti ìpànìyàn. Àkójọpọ̀ àwọn gómìnà ilẹ̀ Yorùbá South West, àwọn ti gúúsù ìlà oòrùn South East àti gúúsù South South ó mà ló mà péjú síbi ìpàdé náà. Bákan náà ó ní ìpàdé ọ̀hún ó mà ló mà tún kan àwọn ọba aláyé níbi tí kálukú tó ti sọ̀rọ̀ lórí ààbò, òṣèlú, ìdàgbàsókè àti ìfọwọ́sowọ́pọ̀ tó lè ṣẹ́gun ìpayín keke. Bákan náà èyí ni àwọn kókó ìgbésẹ̀ tí wọ́n fẹnu kò lé lórí níbi ìpàdé náà. Àwọn gómìnà yìí wọ́n máa fi ẹnu kò láti máa dá iye kan tí wọ́n yóò bù fún wọn bí ẹ̀dáwó ààbò. Wọ́n ní ẹkùn kọ̀ọ̀kan yóò máa dá tirẹ̀ bí ìrànwọ́ àti àtìlẹ́yìn, kò sí fún nǹkan míì ju ààbò àwọn ẹkùn náà lọ. Wọ́n wá fi kọ́rọ̀ wọn pé ìpàdé olóṣooṣù kan náà yóò máa wáyé pẹ̀lú àwọn olùgbaninímọ̀ràn lórí ààbò òní yóò máa rí sí èyí. Àwọn gómìnà yìí wọ́n mà tún panupọ̀ pé ìbáraẹnisọ̀rọ̀ tó mà yá ó mà ṣe kókó, bẹ́ẹ̀ ló ṣe pàtàkì pẹ̀lú ìpèsè àwọn ẹ̀rọ ìgbàlódé tó lè mú kí àwọn ìpínlẹ̀ kí wọ́n máa bá ara wọn sọ̀rọ̀ nípa ohun tó bá ń ṣẹlẹ̀ tí yóò sì tún fi kọ̀rọ̀ àti gbangba agbègbè náà hàn. Bákan náà ó ní ìpàdé náà rèé ó mà ló mà tún ṣe àtúnwí ìpè fún dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ bó ṣe ti pẹ́ tí wọ́n ti ń kéde rẹ̀ pé àwọn fẹ́ kó wáyé o. Wọ́n ní ohun tó ṣe pàtàkì láti ní ọlọ́pàá ìpínlẹ̀, nítorí kò sí ẹni tó lè mọ ilé sọ bí onílé fúnra rẹ̀. Ó sì ti tó kí ìjọba àpapọ̀ kó pín agbára yìí sí ẹlẹ́kùnjẹkùn báyìí. Wọ́n ló ṣe kókó kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní gúúsù kó ní àkọsílẹ̀ àwọn èèyàn ibẹ̀ nípa ètò ìforúkọsílẹ̀ tó péye. Wọ́n wá fi ẹnu kò láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ National Identity Management Commission NIMC kí oníkálukú kó fi orúkọ sílẹ̀ bí ará ìpínlẹ̀ tó ń gbé. Bákan náà ó ní wọ́n máa fẹnu kò láti ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ ààbò àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àti àwọn fijilantè. Wọ́n láwọn yóò pèsè nǹkan irinṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún wọn. Ìgbìmọ̀ gómìnà gúúsù náà ó wá sọ wípé kí kálukú kó mójútó ohun tí àwọn èèyàn rẹ̀ ń ṣe lórí ilẹ̀ àti bí ilẹ̀ ọ̀hún bó ṣe ń tó wọn lọ́wọ́. Wọ́n ní iṣẹ́ àwọn ọba aláyé àti baálẹ̀ ní èyí láti mójútó. Wọ́n ní àjọṣepọ̀ ó gbọ́dọ̀ wà láàrin ìjọba àti àwọn olórí agbègbè láti rí wípé kò sí ìlòkulò ilẹ̀ bí àwọn tó ń wakùsà lọ́nà àìtọ́ tàbí àwọn iṣẹ́ míì tó lè fa ewu fún aráàlú. Ìgbìmọ̀ yìí ó lóun ṣetán o láti gbógun ti ìwakùsà lọ́nà àìtọ́ èyí tó ti fa ìṣòro fún àyíká. Wọ́n ní àwọn elétò tó ń rí sí àyíká kò mà ní gbẹ̀yìn nínú àmójútó náà. Bákan náà làwọn gómìnà gúúsù ó ní wọ́n máa rọ àwọn gómìnà rẹ̀ láti ró àwọn ọba aláyé àti ìgbìmọ̀ wọn lágbára nípa pípèsè owó fún wọn tí wọn yóò fi tún lè máa mójútó ètò ààbò, iṣẹ́ ìlú àti àlàáfíà agbègbè wọn sí i. Níparí ohun gbogbo wọ́n wá fẹnu kò pé àwọn nígbàgbọ́ nínú ààrẹ Tinubu vote of confidence. Wọ́n ló mọ̀ kájú rẹ̀ ó sì kú ìfọmọnìyàn ṣe bó ṣe ń mójútó ìṣòro ààbò. Àwọn gómìnà náà wọ́n wá ṣe ìlérí àtìlẹ́yìn wọn fún ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú. Díẹ̀ lára àwọn gómìnà tó wà níbi ìpàdé náà ni Bíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì, Peter Mbah ti ìpínlẹ̀ Enugu, gómìnà ìpínlẹ̀ Ebonyi Francis Nwifuru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Àwọn ọba aláyé bíi Ọọ̀ni Ilé-Ifẹ̀, ọba Ẹniìtàn Ògúnwùsì, Aláàfin Ọ̀yọ́, ọba Abímbọ́lá Ọwọ́adé, Ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀, ọba Ajíbádé Gbádégẹṣin, Aláké ti ilẹ̀ Ìgbá, ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ àtàwọn míì náà kò mà gbẹ́yìn níbi ìpàdé náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú iṣẹ́ tàná, a dẹ̀ kú iṣẹ́ tòní náà. Ọlọ́run bá dé yóò fi èrè ṣiṣẹ́ mi àti yín o.